wálé o. Àti ọmọ àbẹ́tò lọ ẹ kọ́kọ́ bá ń sàmì àdúrà sí kọ́mẹ́ǹtì ṣẹ̀ṣẹ̀ kẹ́ bá ń ṣàfídíò yìí wọn ò ní jẹ́ ọmọ wa gbé o wọn ò ní jẹ́ aya wa gbé wọn ò ní jẹ́ ọkọ wa gbé àwọn mọ̀lẹ́bí wa ò ní bọ́ sọ́wọ́ báńdíìtì o nǹkan kí ẹsẹ̀ ràgó ọmọdé ò débi ẹrù lẹ́rù ọba ẹ ṣàfídíò kẹ́ sàmì àdúrà sí kọ́mẹ́ǹtì ṣẹ̀ṣẹ̀ o. ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa yọ̀ ẹ máa dunnú ìròyìn ayọ̀ lílẹ̀ tí mo mú wá fún yín. Nǹkan wọ́n ṣàánú wa ni o wọ́n ṣàánú wa káwọn ọmọ yìí wálé o kí wọ́n wálé ni o gbogbo etí bàbá ń ṣe yọ̀ tó. àwọn Yorùbá ní tẹ̀gùn bá débi ṣe bó ṣe tán tí ó yọ ni bákan náà ìròyìn ìbànújẹ́ míì náà tún kàn tí mo tún fẹ́ kájọ gbéyẹ̀wò ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìdánilójú ti wà pé láàrin ijọ́ mẹ́ta síjọ́ mẹ́rin àwọn tí wọ́n jí kó táwọn báńdíìtì lọ kó nílùú Ògbómọ̀ṣọ́ èyí ní orí local government níbi tí wọ́n ti kó principal ilé ẹ̀kọ́ tí wọ́n ti kó akẹ́kọ̀ọ́ tí wọ́n tún kó àwọn tíṣà ìdánilójú kí ni ìdánilójú pé wọ́n padà wá ìdánilójú ẹ̀ ni mo wá fún yín pé láàrin ijọ́ mẹ́ta mo gbọ́dọ̀ padà sáàrin àwọn fámìlì wọn ṣùgbọ́n téèyàn bá wo fídíò ibi tí principal ti ń sọ̀rọ̀ omi ẹkún sì fẹ́ máa jábọ́ lójú èèyàn ẹ jẹ́ kọ́kọ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu principal ẹ má ì lọ ibì kankan o ẹ rí i pé ìròyìn ayọ̀ lélẹ́yìí mò ń bọ̀ náà ẹ má ì lọ ibì kankan àwọn èèyàn yìí ẹranko ni wọ́n. Ọlọ́run la fi bẹ̀yìn ẹ dákun ẹ ṣàánú wa eléyìí ti pọ̀ ju ẹ dákun nínú òjò nínú ẹ̀rùn ẹ dákun ẹ ṣàánú fún wa àtọmọ kékeré àtàgbàlagbà ojú kan náà làwọn ẹ dákun ẹ jọ ẹ ṣàánú fún wa òní ló ti pé ọjọ́ 13 tá a ti lọ ẹ dákun ẹ jẹ́ kí wọ́n tú wa sílẹ̀ àpẹkẹ́ bá wọn jà rárá ẹ dákun ẹ má bá wọn jà ẹ ṣàánú wa tí wọ́n béèrè lọ́wọ́ yẹn jọ ẹ fi fún wọn ẹ dákun ẹ ṣàánú wa ẹ jọ torí Ọlọ́run ni ẹ dákun ẹ ṣàánú fún wa ẹ jọ. ohun principal ilé ẹ̀kọ́ náà lè gbọ́n ṣùgbọ́n ẹ rí i pé mo sọ pé ìròyìn ayọ̀ lélẹ́yìí kí ni ìròyìn ayọ̀ ọbẹ̀ ẹ mọ̀ wá fún yín wọ́n ti jẹ́ kí tíṣà náà eléyìí tẹ́ ń pé tíṣà mẹ́ta ni wọ́n kó wọ́n ti pàkánu wọ̀nyí tí ó ṣe Mr. Michael eléyìí tó jọkùnrin nù wọn ẹ wàá mọ tó tún wá bani lọ́kàn jẹ́ ni pé gbogbo ìgbésẹ̀ tí gómìnà Ṣèyí Mákindé ń gbé láti lè jẹ́ pé kí wọ́n mú àwọn ènìyàn yìí kí wọ́n rá wọn mú torí pé gómìnà Ṣèyí Mákindé kò fẹ́ máa sanwó ìbọ̀bẹ́ fáwọn ajínigbé yìí ó wá ń wá ọgbọ́n tó fi jẹ́ pé wọ́n ti kó àwọn aláàbò àwọn ẹ̀ṣọ́ aláàbò ńláńlá wọ́n ti kó wọn sínú igbó láti mú wọn ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ nígbà táwọn ajínigbé táwọn bandit rí pé wọ́n ti ń lépa àwọn ẹ̀yìn ẹ̀gbọ́n tí principal sọ ṣùgbọ́n mò ń bọ̀ o ẹ má lọ bí kankan ẹ̀gbọ́n tí principal sọ. Engineer Ṣèyí Mákindé to please help us and dialogue with these people. They should not use force. The force that they used yesterday has cost us so much. It has added to our problems. In fact, one of us has been picked that they are going to, because government tried to help us by force. We want you to call them and dialogue with them. Mo rò pé ẹ̀yin náà gbọ́n tí principal sọ. Ó ní gbogbo ọgbà àlùmọ̀kọ́rọ́ yín tí Engineer Ṣèyí Mákindé yìí gómìnà Ọ̀yọ́ state eléyìí tó ń gbé láti lè jẹ́ pé kí wọ́n fi ọwọ́ òfin kí wọ́n fi ọwọ́ agbára kí wọ́n fi gba àwọn èèyàn lẹ́yìn. Ó ní pé ìnira ló tún kó bá wọn bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n tún ti mú kan nínú wọn tí wọ́n fẹ́ lọ dù lọ́rùn. Ẹ̀yin èèyàn mi nílé ẹ̀yin náà rántí bí wọ́n ṣe dù Mr. Michael lọ́rùn tí túmọ̀ sí pé ẹni tí wọ́n bá tún mú ó ṣeé ṣe kọjọ́ mọ̀ fóònù ọmọ kékeré nínú student ni wọ́n mú tó pé obìnrin méjì ló kù tó jẹ́ tíṣà nù wọn tí túmọ̀ sí pé wọ́n lè má fẹ́ pa obìnrin bóyá ọkùnrin nínú àwọn ọmọ iléèwé wọn ò tún mú. ọ̀rọ̀ náà ti sún sí nìyẹn lẹ́nu ó ti buyọ̀ sí ṣùgbọ́n kí wàá ní ìròyìn ayọ̀ ọbẹ̀ ni pé lẹ́yìn ìgbà tí principal tí wọ́n fi fọ́nrán náà sí kànnì ayélujára tó ráwọn yẹn ti ń béèrè pé ṣe bí fóònù kan ni wọ́n fi ń fi fọ́nrán náà sí kànnì ayélujára kí ló dé táwọn ìjọba wa ò lè ṣiṣẹ́ lórí pé kí wọ́n mọ IP àdírẹ́sì fóònù tí wọ́n fi ń fi sí kànnì ayélujára
ẹ̀yin yìí kan náà ni pé tí èèyàn bá bùjọba ẹ wà délé rẹ̀ ẹ mọ̀ bí tí ń gbé, tí èèyàn bá bú olóṣèlú kankan ẹ wà délé rẹ̀ ẹ mọ̀ bí tí ń gbé látàrí pé fóònù tó fi bú. Ẹ̀yin náà ẹ wo ọmọdékùnrin kan eléyìí tó fi oróyún òfegè síkànnì ayélujára láìpẹ́ àwọn ọlọ́pàá mọ̀ wá débi tí ń gbé wọn mọ̀ lọ́ọ́ mú un. Wọ́n ní kí ló wá dé tí wọn ò lè mọ ibi tí àwọn báńdíìtì gangan wà, tó fi jẹ́ pé ìgbà tí ò bá sí àwọn ajínigbé lọ́dọ̀ wọn wọ́n kàn lọ ká wọn mọ́bẹ̀ wọn ó sì kó gbogbo wọn. Ẹ wo ibẹ̀ nǹkan lọ lónìí, ṣùgbọ́n bá a ṣe ń sọ yìí lẹ́yìn ìgbà tí principal tó ti jí ó yé wa pé agídí ọ̀ràn bàbá yìí agídí ò sí, gbogbo agídí tí gómìnà Ṣèyí Mákindé ń lò láti lè jẹ́ pé káwọn sọ di fire for fire, àwọn ènìyàn yìí ní ìnira ló ń kó bá wọn. Báyìí ni ajàjàgbara fún orílẹ̀-èdè Nàìjíríà kẹ́yìn táwọn èèyàn ń pè ní very dark man tí gbogbo àwọn ènìyàn mọ̀, ó ti jáde sọ̀rọ̀, ó ti dá sí i. Ẹ̀yin náà mọ̀ pé gbogbo nǹkan báyìí ni ọmọdékùnrin náà máa ń dá sí. Kí ló wáá sọ lórí ìkànnì rẹ̀? Ó ti jẹ́ kó yé wọn pé òun fún ìjọba yálà ìjọba ìpínlẹ̀ ní tàbí ìjọba lókè èèyàn bàbá Bọ́lá Ahmed Tinubu tó bá jẹ́ pé àwọn náà wọ́n bá ṣiṣẹ́ lórí ẹ̀, òun ti fún wọn ní ìgbédéke ọjọ́ 3 kí wọ́n má fi agídí tó, kí wọ́n béèrè lọ́wọ́ nǹkan táwọn eléyìí bá fẹ́ gbà kí wọ́n fún wọn, kí wọ́n lè fi àwọn akẹ́kọ̀ọ́ principal àti olùkọ́ kí wọ́n fi hàn lẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ó wá ní pé ìròyìn ayọ̀ ọbẹ̀ wá ní tí ìjọba tí wọ́n bá kùnà láti ṣe lè láàrin ọjọ́ 3, ó ní tí ó wàá ṣẹlẹ̀ ni pé òun ó wá bẹ̀rẹ̀ sí fi ìkànnì òun, gbogbo ìkànnì òun, Facebook, TikTok, Instagram, gbogbo ẹ̀ pátá lòun ó wá máa fi bá àwọn ẹlẹ́yinjú àánú sọ̀rọ̀ tó jẹ́ pé láàrin bíi ọjọ́ 3 ní tí wọ́n máa sọ náà ni pé láti jẹ́ pé káwọn èèyàn dáwó iye táwọn ènìyàn bá fẹ́ gbà, òun ó sì rí pé òun gba owó náà pé àwọn ó sì wá ẹni tí ó lọ gbé fún wọn níbi tí wọ́n bá pé káwọn ò gbé sí, àwọn wá ẹni tí ó lọ gbé fáwọn báńdíìtì yìí nínú igbó kí wọ́n lè fi principal, olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ yìí kí wọ́n lè fi wọ́n lẹ̀ kí wọ́n lọ bá àwọn fámìlì wọn láyọ̀ àtàlàáfíà. Ẹ̀yin náà dẹ́ mọ̀ pé dídí very dark man bá ti tẹsẹ̀ bọ̀ ọmọ ń fẹ́ ṣe láṣeyọrí ni. N tí wàá súnmọ́ ni pé láàrin ìpéjọ 3 táwọn ìjọba, n tó sì dáni lójú ni pé láàrin ọjọ́ 3 àwọn ìjọba náà ó fẹ́ gbóríyìn pé kó má jẹ́ pé very dark man ni ó gbà wọ́n lẹ̀, kó jẹ́ pé ìjọba ni ó gbà wọ́n lẹ̀. Ẹ̀yin náà mọ̀ pé a ti wà lásìkò òṣèlú, wọn ó tó fẹ́ fi ṣòṣèlú. N tí dájú ni pé láàrin ọjọ́ 3 lágbára Ọlọ́run àwọn èèyàn yìí wọ́n ka àwọn fámìlì wọn lára. Ẹ jẹ́ á ṣàdúrà fún wọn.